Àrẹ̀mú Olúpọ̀ Ọ̀gàn akéwì ẹ̀sìn rọrùn báráyé yágòyájú ọkùnrin Ìlọrin agbèdèmọ́pẹ́ tàná mo tún dé. Mo ní ọjọ́ abínisa ayé ṣe kókó, ọjọ́ àmúmi ayé ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Ẹni ọjọ́ ìbí rẹ̀ bàbá láyé ó yẹ kó sọ pé ni ọmọ ọlọ́jọ́ ìbí òní Ṣúkúrátù Àníkẹ́ okú oríire ọjọ́ ìbí òní àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe, jọ̀wọ́ bá mi sàmí ẹ̀. Oyinkanṣọ́lá Àníkẹ́ mo ní bólúwa bá ṣe ní lóore bá ò bá dúpẹ́ agbégidínà ègbèje ni Ọpẹ́yẹmí ló kúkú ń jẹ́ kó yá dúpẹ́ kó dúpẹ́ pé òkun ni àṣeyí sàmọ́dún ó ṣe púpọ̀ lókè pẹ̀. Every 29 of August is your day. Happy birthday to you, long life and prosperity. Kó o pẹ́ láyé, ìgbà ọdún kan ló máa jẹ́ lọ́lá wá ìdù lókè. Ǹjẹ́ bílé san bílé ò san, àwọ̀ ni ó ṣòfófó, súnmọ́ni là á mọ̀ sí ẹni. Oyinkanṣọ́lá mo bọ́ ọ délé, ó dá a nílé, mo bọ́ ọ dóko, ó dá a lóko. Gbẹ̀ngbẹ̀lẹ̀kú yọ bí ọjọ́, ariwo gbalẹ̀ ó sì gboko. Mo yọ̀ sọ́rẹ́ tí wá dòṣùmàrè tí gbogbo ayé ń gbójú sókè wò. Oríyọmí máa jayé bí orí bá rán ọ lọ, tẹ̀ǹpẹ̀tẹ̀ kò ní kóyin mọ́dún láyé, adániwáyé ní òdòrí ẹwà fákùkọ. Èèyàn kan ló ní kẹ́yẹ ẹlẹ́mọ̀lẹ́ wà lórí ohun tí kó wá bá ti gbìn ní òwù. Mo ní bí sàkúrà mọ́ bí ìságbá yóò ewu tiẹ̀ kó tó rọrùn, irun dúdú kò ní bọ́ dé sàré. Ó yá ọmọ ọlọ́jọ́ ìbí máa dá gọ̀jọ́gọ̀jọ́, ikú kò ní fi ilé rẹ̀ ṣe bùgbé, àrùn kò ní fi ilé rẹ̀ ṣe bí àpéwò láyé, ò ní bá wọn kú ní rèwerèwe. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn, ò ní yàgàn ohun rere, jọ̀ọ́ bá mi sàmí ẹ̀. Àárín lọ́nà àbèrè tí wọ́n bá wá bí pé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan, ẹ bá ń wí fún wọn wípé Muhammadu náà lálẹ́mí ń jẹ́. Àrẹ̀mú Olúpọ̀ Ọ̀gàn akéwì ẹ̀sìn rọrùn báráyé, èmi lọmọ pákátàkárà ọmọ àsánàrè nílé oníkanhún, èmi lọmọ Olúpọ̀ àlẹ́ ìlú ọmọ mo lé tété mo mújọba mo fàlàlà joyè ní mọ̀jẹ̀. Ẹni bá torí mi pẹ̀lẹ́ alówó abímọ aṣòwò àjèrè agbóde pàdé owó àbáwọn náà ọmọ àbáwọn jẹ, ayé wọn àtòrò gẹ́gẹ́ bó omi àfòwúrọ̀ pọn, ìpàdé wa láyọ̀ láyọ̀.